أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما كثيرا آمين. Mo kí gbogbo títí ń gbọ́ mi ní dédé àkókò yìí àti tí ó tuntun máa gbọ́ mi. Bákan náà mo kí gbogbo ojú tí ń wò mí ní dédé àkókò yìí àtojú tí ó tún máa wò mí. Ẹ rí i pé prógámù dédé àkókò yóò sọ mọ́ mi lára àfi tá a bá wà lókè sàn. Ẹ jẹ́ bá mi sí prógámù torí tọ́lá ìtànẹ́bà Muhammad. Ẹ bá mi sí rẹ̀ Lawali Adesina àbúrò òní sẹ́yìn wà lẹ́kùn sáré jọ. Mo fi ọba dẹ́dà ṣẹ̀dá bẹ ẹnìkan kẹ́ bá mi sí prógámù yìí. Ẹ bá mi sí rẹ̀ kó kọjá lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ kí láìfì ó kó go viral. Ẹ jẹ́ kó go viral. Sàkátà pàrà báyìí láàsìn tán bí tọ́ bá jọ bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ̀sán bẹ́bẹ̀ ni. Ẹ jẹ́ kó go viral. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Alhaji Tọ́líà Fas bàbá wa Sheikh Alhaji Mujideen Ajani Bello Sultanu Liwaisi oníwàásí àgbáyé. Ẹ jẹ́ bá mi sí prógámù torí tọ́lọ́run. Gbogbo yín pátá pẹ̀lú ògbọ́lọ́ àti bọ̀tẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà dáa. Gbogbo tá a fi láyé wa à ní fìráre lò ọ̀pọ̀lọ tí ò ní túmọ̀ sí ní sẹ́kìrì sí wa lára. Sọpá àti rí ní òsì láìpù lọ́wọ́. Ẹ jẹ́ bá mi sí prógámù yìí. Ó dùn mí wípé mo ti ní gbogbo ọ̀rọ̀ tí ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá ti ń sọ mí ní fèsì lé lórí mọ́. Àmì eléyìí máa sọ ọ̀rọ̀ bàbá wa ni. Ọ̀rọ̀ ní wíwọ̀n ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù Tọ́líà sọ. Ẹ gbọ́. Ẹni bàbá rẹ̀ bí ó kọ bàbá yìí tó mú lọ ibùdó pé bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ẹ jẹ́ máa bá mi sí prógámù yìí. Bàbá mi ò dín ìbínú ló sì gbàgbà bẹ́ẹ̀ ni gbogbo kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí dáná. Bàbá yìí ṣe dáadáa. Sọ́mọ rí lẹ̀. Ṣé irúṣẹ́ bàbá yín lẹ gbé dání? Ìgbà yìí tí bàbá bí ṣé irúṣẹ́ wọn lẹ gbé dání? Nígbà ọmọ bàbá náà, bàbá kọ́ mọ́ tó ẹ̀yin náà ẹgbẹ́ tó kú tọ́ ọmọ dání. Bàbá ń ṣe wáàsí, ẹgbẹ́ wáàsí dání. Bàbá níbẹ̀rù Ọlọ́run, ẹ̀bùrọ̀ ọ̀rọ̀ ti kúkú bẹ́ẹ̀ bá ń ṣe. Akọ́mọlẹ́ ọ̀rẹ́ bàbá ṣiṣẹ́ tíṣà. Bàbá ṣe mísọ́nà Ansarudeen láìmọye ọdún, wọn à sì tí ì kó ń bẹ̀ lọ́dún jáde láyé. Gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe lélẹ́yìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀. Ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin ní ìṣọmọ wọn. Ó yà máa akọrin. Ẹ fọ orílẹ̀ báwọn akọrin. Àwọn ìdílé tí wọ́n ń kọrin mọ́ra wọn. Ìdílé bàbá Muyideen Bello kìí ṣe ìdílé akọrin. Ìdílé oníwàásí ni. Ìdílé onímọ̀ ni. Ìdílé àfáà ni. Ọmọ rẹ̀ gbọ́dọ̀ kó lójú ọ̀nà tó wà. Bí wọ́n bá kó ń bẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì, wọ́n lè ṣe lọ́ọ̀, wọ́n lè ṣe mẹ́sìn. Torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ nílẹ̀. Wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn, àwọn indigent students. Àwọn students wọn ò lórí owó fún. Ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ gbogbo ẹ̀yin ẹ má bá mi sí prógámù torí tọ́lọ́ ìtànẹ́bà Muhammad. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́ láìpù yìí kí n tó sọ̀rọ̀ lé lórí. Mọ́ ń kàṣúra kàlámù kálà àkìlù. Gbogbo ẹni tó bá ti ròyìn pé gbogbo ọ̀rọ̀ ló ń lè sọ. Wọ́n nírú wọn ọlọ́pọlọ dúdú ni wọ́n ọpọlọ wọn kéré. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. Irú bàbá wa Sheikh Mujideen Ajani Bello Sultanu Liwaisi káwá pẹ̀lú wọn kú láyé. Sédè tí ìmáàmù Tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ń pè sínú fámìlì yẹn sófìtì bàbá Mujideen Ajani Bello àwa ìgẹ́gẹ́ tá a jẹ́ ọmọ wọn yìí borí èèyàn bá burú kápẹ́rù mi jẹ́ kú láyé kẹ́nìkan máa pẹ̀rú èdè yẹn sínú ilé mi ẹgbẹ́ o kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi o. Bẹ́ẹ̀ni náà bá rí lórí àbẹ̀yẹ dà. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ní ọmọ wọn. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ lọ yọ yípo inú ọmọ Alhaji Muyideen Bello ẹ ṣiṣẹ́ tó dáa. Ẹgbẹ́ kí àyà ìkẹ́ ẹ̀ pé. Ẹ máa gbọ́ o ó ní tí wọn bá fẹ́ kọ́ lọ́wọ́ yọ wọn kúrò nínú ọmọ Alhaji Muyideen Bello
ṣé wàá sọ ọmọ bàbá wa Àjàní ni sọ fẹ́ sọ̀rọ̀ àrẹ dọmọ wọn ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ likulli makani makọlù wọn likulli makọlù makani táwọn kan bá tiẹ̀ bóde tí wọ́n ń wí ìdọ̀tí pẹ̀lú bàbá wa yìí tí a bá lómi ní ọ̀sẹ̀ jáde ní àjìyàn at least bàbá wa Sultan Al-Waisi bàbá yìí kú ò láyé inú mi dùn kí mo rí live owó tí àfa wa ajibasi àpẹẹlẹ ànẹ́bì tí wọ́n pa wà níjọ́ àsìkò èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ I no see you àtúnṣe àdúrà sàrà ìjọ kẹta ó sì ń bẹ̀ kí ló ní tó wá torí bàbá ìgúnmúbà yìí ṣé òtúbà tó fẹ́ kà ti tán ni ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ o láti wá pé bẹ́ẹ̀ nìkan bá ń ṣiṣẹ́ kan ìwọ tó mọ̀ yẹn wáyé kí ló tó pé bàbá jókòó lójú ayé wọn kí ló tó pọ̀ sí múbà yìí kó o sọ pé ọ̀rọ̀ ọmọ wọn kan ti ń ṣiṣẹ́ kan tó tako iṣẹ́ tí wọ́n ṣe ẹ máa gbọ́. Ànábì wa Nuh alayhi salatu wassalam nígbà tí Ọlọ́run tó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀ ẹwọ inú ọkọ̀ àwọn èèyàn wọ inú ọkọ̀ ọmọ rẹ̀ wá wọ̀ máa bọ́ ọmọ àgbàdo ọmọ náà wọ́n kú orí òkè bó omi eléyìí tó ń wò yóò bo òkè mọ́lẹ̀ ọmọ ọ̀dàlù gẹ́gẹ́ bí bàbá sọ́mọ àánú wá ṣe ẹni tó wà náà dànù hó rọ̀pọ̀rọ̀. Ànábì ní ìwà ń fi Ọlọ́run pé ìwọ Ọlọ́run o faqala rabbi innabni min ahli. Ọmọ mi ní Ọlọ́run mi ní ìṣàánú mi mú kì mí pè lọ ṣàánú mi Ọlọ́run. Àwọn ọmọ ọlọ́mọ wọn bẹ ní ọkọ̀ yìí. mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tọ́líà dáadáa ni o mo fẹ́ kẹ́ gbọ́ ni o torí tẹ́lómi bá rí láìfì yìí ẹlòmí ọ̀fẹ́ máa padà béèrè pé kí ni ìmáàmù tọ́líà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kọ́ máa dùjọ papọ̀ bẹ́ẹ̀ àdẹ̀pà kankan pọ̀ èmi ọ̀láìkì kẹrẹ̀ yẹn rọ́pò ń tóbi òun lè máa fi títóbi ń tẹ́ nìkan mọ́lẹ̀ tọ́kílẹ̀sì pé bó ti wá wòrò pò tóbi sí bàbá wa Sultan Al-Waisi ẹgbẹ́ ajá jò lájá ń yọ̀rù èwo ló nínú ọmọ wọn ọ èwo lọ gbọ́nú ọmọ wọn tí ń ṣe ń tọ́ takòtò náà èwo ló mọ̀ nínú ọmọ wọn tí ń rin ọ̀nà tí ọ̀tọ̀ tí irú tọ́lẹ̀ ìfún wa láyà láti wá pọ̀ fẹ́ sọ̀rọ̀ bàbá wa Sheikh Muyideen Ajani Bello Sultan Al-Waisi ọwọ́ lọ mú àpẹẹrẹ Noah àti Kanianu wa ọwọ́ ń fi ọmọ bàbá wo ni wá sí àgbáyé wé Kanianu ìwọ tó yẹ kó o fi ọ wé Fáráò ìwọ tó yẹ kó o fi ìgbésí ayé rẹ wé ìyàwó àti ọmọ Lúùtù àníbùwà Lúùtù alayhi salatu wa salam. Ìwọ tó jẹ́ pé gbogbo tí jẹ́ ìran àwọn ànábì Ọlọ́run tí wọ́n àpadà rójúṣe tí wọ́n láṣeyọrí láyé kí wọ́n fi ọwé kíyèdè ní God láti bọ́ múbàrí kó wá máa fi inú ilé bàbá wa Àjàní Sheikh Muyideen Bello oníwàásí àgbálẹ̀ Sultan Al-Waisi láti máa fi inú ilé wọn wé ànábì Nuhu àti Kanianu ọmọ rẹ̀ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé bàbá Muyideen gbọ́dọ̀ lè kó gbogbo ẹwà nìjọ́ náà bẹ́ẹ̀ yẹn ọmọ rẹ̀ ọba ṣọ́ra ẹ̀ ní tẹ̀lé. Ẹ̀rù nínú orí bẹ́ẹ̀ wọ́n ní wà inna wa'daka haqq wà inna wa'daka al-haqq wà anta ahkamul hakimin. Ẹ̀rù sì tọ́lọ̀ fún. Ọlọ́run ní yá ní ìlóbìnrin ọdún à. Ẹ máa gbọ́ o. Laysa min ahlik. Ara rẹ ló ti jáde ṣùgbọ́n ọmọ rẹ kọ́. Ìmáàmù Tọ́líà Jamiu Abdulaziz bẹ́ẹ̀dì ní kọ́ lọ tẹ́ fún mi. Kọ́dà ká sọ yí pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọba rí àwọn àkíyèsí kan tó fẹ́ pe inú ilé bàbá wa Sultan Al-Waisi sí ọ̀rọ̀ ní mímọ̀ sọ ọ̀rọ̀ ní gbígbé kalẹ̀ ṣé bí sí Ọlọ́run náà ni gbogbo àjọ ń jẹ́ yìí
kọ́lọ̀ ń jẹ́ àjọ dé èbúté rere kọ́lọ̀ ń jẹ́ àjọ dé èbúté ayọ̀ bàbá yìí jí sí ọlọ́run wọ́n kú láyé ní age of 80 káwá pé lẹ́yìn ikú wọn ẹnìkan wá fẹ́ gba ọmọ wọn lámọ̀ràn ọ wàá rí kẹ̀kẹ́ tó fẹ́ fi inú ilé wọn wé àfi Kálíánù ọmọ Nóà ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa ń kàṣúra kàlàmùhù kọ́lá àkìlù gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti pọ̀ jù tó bá ti ròyìn pé mo lè sọ wàláhì kọ́lá àkìlù wọ́n ní ẹ jẹ́ ká gbà pé wọ́n ní làákàyè tí ó ní. bí yẹn ìwọ àbájọ ní kẹlẹtẹrì oníbanilẹ́rù bàbá ikú ọláyé àárín níjọ́ sìnkú àárín níjọ́ sàrà wáyé kí ló wá dé tí wàá kẹ gúnmú bàrí nítorí bàbá wọn Sultan al-Waizi táwa dé jẹ kẹnu ọmọlẹ́yìn wọn torí anamí ní Ittihad al-Waizi inú Ittihad al-Waizi lèmi wà bẹ́ẹ̀ bá fẹ́ pàṣẹ mọ́ ọ̀rọ̀ á bẹ̀rẹ̀ yìí pé ewu ló ti rí nínú ọmọ bàbá wọn Sultan al-Waizi bóyá tí ń ṣe mọ̀nàmọ́ná kan ọ̀ tí ń ṣe rádaràdà kan tó fi wá ronú pé àwọn ọmọ bàbá wọn oníwàásí àgbáyé ṣe déédéé àti fi wé Kálíánù ọmọ Nóà ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o látàjà bá ní kùdárì náà kọ́tà sọ̀lì wọ́n ní kú lè ká omi náà kọ̀ tún wá kùdárù bẹ́ẹ̀ bá lòun stọ́bọ̀n jẹ́ kí n sọ tọrọ fún ọ sí stọ́bọ̀n tiẹ̀ kéré tó o bá lòun lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tiẹ̀ kéré ṣùgbọ́n láti lè mọ́mí èsì ọ̀rọ̀ làwọn àfa àwọn akọ́kọ́ wà bọ́ọ̀mù kẹ́ bá wọnú òjò ńlá wà ní lónìí èsì ọ̀rọ̀ ni wọ́n máa kọ́kọ́ kọ̀ èsì ọ̀rọ̀ ó wà ní kẹ̀kẹ́ tó bá fi pẹ̀lú akitiyan àti wàhálà tí bàbá yẹn ṣe lórí àdínì àti jihadi wọn irú bàbá wọn Sultan al-Waizi wá kú ìwọ tó yá wa bọ́ta ọwọ́ abóde ọwọ́ ń wí kẹtẹkẹtẹ sọ mú gbógẹ ní àbọ̀ mú tí because nígbà táwọn èèyàn sẹ́ndì fídíò yẹn sí mi mo kàn ń gbọ́ ní pé arákùnrin yìí ṣé àwọn ará Ògbómọ̀ṣọ́ ṣé wọ́n ń sàṣì ni bí wọ́n bá bẹ́ẹ̀ fi èèyàn wé tí ọ̀dà ìmáàmù tọ́lẹ́à ìwọ kẹ́ ló dìsáàfù kí wọ́n fi wé tí ọ̀dà inú ẹni tí wọ́n ní kò gbọdọ̀ jẹ ìmáàmù ìní ẹ̀ tó bá jọ máa lè àwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ́ máa lè àṣì nílẹ̀ ṣẹ̀ríà ni ó yẹ kí wọ́n ti pé kọ́ lọ́rọ́ rúkúnlé títí tí wọ́n fi parí ìwádìí pé sọmọ ọkọ ní àbò kí n sọmọ ọkọ ọ̀pọ̀lọpọ̀ ń bọ́ social media nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dé lÓgbómọ̀ṣọ́ náà nígbà tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dé nínú fámìlì yìí mo ti ẹgbẹ̀gbẹ̀ ọkọ̀ ilé wọn ọ̀hún ẹgbẹ́ ọ̀rẹ́ mi lójú ọkọ̀ ilé wọn. Bàbá wa Sultan al-Waizi àsùjáhù ake nínú ake èyí nínú àwọn ènìyàn yẹ́sẹ̀ nínú ní ayélujára nígbà tí wọ́n tó ní adé Ògbómọ̀ṣọ́ tó ló kú ní Ògùn state wíwọlé rẹ̀ lọ́dà inú ní ayélujára rù wọ́n dẹ̀ níbi inú ilé bá ń tún ọmọ àlebẹ̀ ní òtí ìdàgbà tí ọba wa jẹ́ pé irú àsámọ̀ táwọn ẹbí rẹ̀ ń pè ọ́ lọ jẹ́ káwá pé irú ẹ bóde ọwọ́ bóde ọwọ́ abẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́ ṣé tásíyà ní ká sọ ẹ́ kò fi yẹn ṣe ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé tásíyà ní ká sọ pé òun fi yẹn ṣe ni láti fi ọ̀rọ̀ ránṣẹ́ sínú ilé bàbá wa Sheikh Mujideen Ajani Bello Sultan al-Waizi gbogbo àgbáyé gbogbo Nàìjíríà. Ok, Ìmáàmù Tọ́líà mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ mo ní béèrè tí mo fẹ́ bi ọ́ léèrè Ìmáàmù Tọ́líà mo ní béèrè tí mo fẹ́ bi ẹ́ mo dàda kó fún mi lésì ẹ̀yin ìyẹn máa wò ó
mo ti ní mi ní gbogbo tí ọ̀gbẹ́ni rí ọmọ dẹ́wò máa wò ó pé dùnìyà kàlákà wá dùnìyà yàníyà bọ̀tí ibi tó ń lọ yìí ó ju ọjọ́ orí ẹ lọ. Bàbá wọn mọ lísìlì tó dùn ní wáyé sí níbo ni bàbá yóò jagun ẹ̀sìn dé ṣé káwá pé kú ò láyé ìwọ lọ́sẹ̀ máa yọ ipò inú àkámà inú fámìlì wọn ẹ máa gbọ́n tí ń sọ ọmọ òpónú dìndìnrín yìí tí ọmọ ọ̀rọ̀ tá a sọ wájú àti tá a sọ sẹ́yìn. àṣeyàn àmọ́ bímọ ń jọ míì tí ó tó káàyàn ṣùgbọ́n tí ò ní jọ míì yàn. ó lọ́mọ àmọ́ tó bí igbó ìnáwó àmàlú lẹ́yìn sọ̀rọ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe pátá kò sí owó ẹ̀ ẹ̀rọ lọ. ìlú ọgbà ẹ̀yàn wọn alájọ mú ìdí ìgbóná ọlọ́run ó yọ ìwọ tó o bá gbẹ́rù iṣẹ́ bàbá rẹ lọ́wọ́ kúrò nínú ọmọ rẹ̀. ẹ̀rọ bọ́lá. máa gbọ́ ìmáàmù Tọ́líà mo bá bí ọ léèrè inú gbogbo ọmọ bàbá rẹ inú gbogbo ọmọ bàbá tiẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin mélòó lẹ jí àfọ bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ ti sọ pé ìwọ nìkan lọ jí àfà ajẹ́ pé gbogbo àwọn tó kù tí wọ́n yìí sáfà wọn yìí sọ ọmọ bàbá rẹ ni. ìmáàmù Tọ́líà ajẹ́ pé ìwọ tọ́jẹ́ pé fúnra rẹ lọ sọ ọ ní àfáà ní bàbá rẹ nù tẹ̀tọ́ sọ ajẹ́ pé àwọn ẹ̀gbọ́n rẹ tó kù táwọn ò sí lójú ọ̀nà ìmọ̀ tí wọ́n máa ṣe wá sí tí wọ́n ń sáfà àwọn ẹgbẹ́ rẹ tí ń jóbìnrin tí wọ́n ń ṣẹlẹ̀ à ọmọ àlè ni wọ́n nìyẹn wọ́n ń ṣe ọmọ bàbá ẹ̀ nìyẹn ẹ máa gbọ́ nǹkan tí ń sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ rírùn lẹ́nu dìndìnrín ṣé bàbá tí ẹ bẹ̀ fìyàn ká káǹtì tó o bá fìyàn kan nọ́mbà ṣé bàbá wa sí ibùdókìdí ní Àjàní bá lò ṣùlùtọ́ọ̀dì ni wáyé sí ṣé bàbá wa Àjàní wá kéré ni lọ́jọ́ tí bàbá yìí fèsì ìjọba àáfà àwọn ló tó bẹ̀ ìjọba tí bàbá wa Àjàní fèsì àwọn lọ́balọ́ba lórí òdodo ọ̀rọ̀ àáfà àwọn ló tó bẹ̀ ìjọba tí bàbá wa ṣùlùtọ́ọ̀dì ni wáyé sí tí wọ́n fèsì àwọn olókoòwò láti bá wọn sòótọ́ ọ̀rọ̀ àáfà àwọn ló tó bẹ̀ tá a lẹ́ni tó pera rẹ̀ lákin káàfà kó bóde kó fẹ́ sọ̀rọ̀ akin kó lè yanu yakayaka kó kò fẹ́ bá ìjọba wí ìdárẹ́bà láwù mẹ́sàlá bàbá wa ṣe yìí mú ìdí ni Àjàní bàrà àwọn onímọ̀ fi lélẹ̀ ẹjọ́ bá mi sí à prógámù torí tọ́lọ́ ẹ rí i pé mi sábà ṣe prógámù lọ́sàn-án bí alẹ́ bí 10, 11 ni but wọ́n sẹ́ni fídíò sí mi ọbẹ̀ tó 30 èèyàn kí ló dé ṣé wọ́n nìkan ló ń bẹ lábẹ́ sẹ́mọ̀ ni ṣé wọ́n nìkan lọ́kọ̀ kẹ́kẹ́ wù ni ṣé wọ́n nìkan lọ́kọ̀ kọjá màmú ni kí ló tọ́ ní sí lára rẹ ìwọ nìkan náà sì làkọ́kọ́ ìmáàmù nílùú tí àkọ́kọ́ jẹ táwọn ẹbí rẹ̀ ń dìnnà rẹ̀ ìwọ nìkan náà làkọ́kọ́ ìmáàmù nílùú tí jíjẹ ìmáàmù rẹ̀ ń di wàhálà táwọn ẹbí ò ní fún support ẹbí ti torí rẹ̀ dá kélekèle ìyẹn kẹ́ tó nírònú fún ọ̀nà ìṣòro tí bẹnu fámìlì ẹ tí bẹnu ẹbí ẹ tí bẹnu ìlú ẹ ó tún ọ̀rẹ́ débi kó tún máa ta sí ìlú kó máa ta sí ẹbí ẹ lẹ́bí with rubbish ẹ máa gbọ́rọ̀ rẹ lọ. lẹ́yìn tó lọ ń ṣàlàyé fún ká ó wá ní látẹ̀s alìmọ̀ lẹ́yìn kàbíyèrè lábẹ́ ìbéèrè púpọ̀ lọ́wọ́ ọ̀bẹ máa wò. mo ṣe láti lọ. tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ tó ń jẹ́ kọ́mọ rẹ kókó ó wẹ̀ ní ọkọ̀ èyí ń ṣiṣẹ́ ẹbí ìwọ ń pè sójú ọ̀nà alẹ́ kò wọ́n ní lójú ọ̀nà oṣù ìwà ń bí níbi bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀bẹ máa ẹ̀rọ nǹkan. ọ ní ìní òwúrọ̀ àǹtakùn náà jàhìlì mo ń kìlọ̀ fún ìwọ ọkùnrin náà mo ń kì ẹ́ lọ́gbọ́n párò pé torí pé o ti ṣe wàhálà tó báyìí tó párò ìyàwó ní ọkọ̀ ó lè padà kú ní kèfèrí o torí ẹni bá ti jẹ́ jáì sí kèfèrí. kọ́ọ̀là nínú àyà sọ pé rọ́ọ̀bì ọlọ́run èmi àwọn oṣù bíkà sàánù òun á ní àṣà alátàbẹ́rẹ́ tàbí nínú kí n máa bèrè béèrè kú béèrè lọ́wọ́ ọ̀wọ́ ọ̀nà òun kọ́ àgbèrè pé ìbéèrè tó lù ú bí ọlọ́run kì í ṣe ìbéèrè tó dáa. mo bí ọ léèrè ìmáàmù Tọ́líà
Alhaji Yunusa ta ni jáìlì inú àwọn ọmọ bàbá wo oníwàásí àgbáyé Ìmáàmù Tọ́líà kò sẹ́ni kankan tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ inú ọmọ bàbá wo oníwàásí àgbáyé nípa ti máa kéwú nípa ti máa wé nípa tọ́làjú nípa ti kádàyàmọ̀ nípa àwọn oníwàásí àgbáyé ṣe ló gbajúmọ̀ wọn fáwọn ọmọ ọlọ́mọ wàláì wọn fìyà jẹ àwọn ọmọ tí wọ́n bí wọn fìyà jẹ ọmọ kéwú wọn fìyà jẹ tó súnmọ́ wọn. Wọn fìyà jẹ àwọn tí wọ́n bí ìwà tó ń wí yìí tó ń wí yánmayánmá yìí. Ìmáàmù Tọ́líà Yunusa ọmọ lágbára o social media máa dá wàhálà alẹ́ o ṣọ́ọ̀rọ̀ pa ayé ní màmú ni wọ́n ka àwọn tá a lè fi jẹ ìmáàmù gbogbo orú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú tiẹ̀ yìí táwọn kan ń pè ọ́ lọ́mọ àlè nínú ilé ayé lára táwọn kan ń pọ̀ mọ́ ọkọ ní ọ́ tó bá jẹ́ pé ilẹ̀ ẹsẹ̀ rí àní ó yẹ kó ọlọ́run orúkún lẹ́nu ni tí ẹ̀rí tó dájú òfin jáde pọ̀ mọ́ ọkọ ní ọ́ tí òfin ní sí ṣàkómẹ́ tí ò ní sí mùsùlùmí àtúmọ̀. ṣẹ́rù ẹ̀ lọ́wọ́ àbọ̀dé sọ tó dọ̀tí tó rọ̀ inú ilé bàbá wa Sultan Wáìsì tó dọ̀tí tó rọ̀ Tọ́líà Yunusa wá mú jáde inú àwọn ọmọ bàbá oníwàásí àgbáyé òun sọ̀rọ̀ ikú ẹni tí ń kọrin sọ́mọ sọ̀rọ̀ Àjì Básítì ni sálàjì Básítì àpẹẹlẹ ànábì wà ní olórin ni Alhaji Básítì àpẹẹlẹ ànábì ò sí ní olórin oníwàásí tààrà ni ẹnà mi náà ṣẹ́rì láìkìmọ̀ وقال رسول الله صلى الله عليه وسلم إن من الشعر لا حكمة wáàsí bẹ́ẹ̀bi orí bẹ́ẹ̀bi wáàsí bẹ́ẹ̀ bá ń kọrin gẹ́gẹ́ sọ́sọ́ dẹ́lẹ́bọ ni ṣebó ni táyà Kùránì wípé orin báyìí sí Suratu Shu'ara àbáyé àyùbá sí Suratu Shu'ara kápẹ́yẹ bá ń kọrin gẹ́gẹ́ sẹ́ni tí bá ń kọrin ti dẹ́lẹ́bọ ni. sani tí bá ń kọrin ti bẹ dẹ́dẹ̀ mìíràn wo kí ló dé tààrà oníkálukú wọ̀ balẹ̀ náà máa gbọ́n tí wọ́n náà ń wí. Bàbá wọn ní wàásí àgbáyé àwọn àni tọ́mọ wọn bá jẹ dókítọ̀ tọ́ba ìwọ tọ́mọ yìí pọ̀ lámọ̀ràn yìí kí ló tó lọ bá bàbá yìí lójú ayé wọn kọ́ ọ lọ́rọ̀ tó fẹ́ bá wọn sọ. Ṣèbí sẹ̀rí àgẹ́gẹ́ sọ pé tó kú yín bá ti kú ẹ má sọ àìdá kankan nípa rẹ̀ mọ́. Sámọ̀ràn lọ́pọ̀ ń gba inú ilé bàbá oníwàásí àgbáyé ni. Àbọ̀ fẹ́ mọ fún wọn súnà tí ì ṣe tiwọn àbọ̀ fẹ́ bára rẹ ló kọjá lẹ́yìn sáwọn. Ó lẹ́ni tó bá ti yé jáìlì kèfèrí ni ta ni jáìlì nú ọmọ bàbá wọn oníwàásí àgbáyé. Ìnáwó àdéhùn ní àríbùn ẹlọ́kọ̀ tó péye ni wọ́n Tọ́líà Yunusa keep your mouth or keep your sound. Èmi ọba yín kàwé o kọ̀dẹ̀ kan mi bóyá torí wọ́n ti ń gbé fìlà wèrè kan sí ọ lórí ìyẹn ní gùn ọ́ mélòó ló kéwú ní ọmọ bàbá ẹ mélòó ló kéwú ṣé bí yíyẹ ìwọ ọba yóò ní gèlètèrè òní banilẹ́rù ni bójú akátá bá tiẹ̀ ń léwó sẹ́nu ẹdìẹ ni wọ́n ti gbọ́ ni kí ló dọ̀tí inú ètò ìgbésí ayé bàbá wa Sultan Wáìsì ìwọ Tọ́líà bóde kọ́ sọ fún wa bàbá ikú ò láyé gbogbo oníkálukú ẹni ó wà l'Àbújá wọ́n débi ìsìnkú wọn jọ Friday ẹni ó wà l'Amẹ́ríkà débẹ̀ ó wà l'Ógbómọ̀ṣọ́ ńbẹ̀ yẹn ó rí bẹ́ẹ̀ dé ọwọ́ nẹ̀ka àbùkù sílùú Ìbàdàn ó nẹ̀ka àbùkù sí Sultan Wáìsì ìwọ ló ní àbùkù rẹ o àmọ́ kò mí sára ń bá sí ẹ máa gbọ́ ọ̀rọ̀ dìdìrín ọ̀rọ̀ òpònú lẹ́ máa gbọ́ lọ. Torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ bàbá ẹ rìn nílànà bàbá Ọlọ́run ló bá yọ ọ́ kúrò lọ́nu. Ẹ máa gbọ́ òpònú ẹ máa gbọ́ ọ̀rọ̀ dìdìrín kọ́nà ọmọ bá yọ wọn kúrò nínú ọmọ sọ́ọ̀mù yìí pípọ̀ gẹ́gẹ́ làwọn ẹbí ẹ wọ́n ti yọ ọ́ kúrò nínú ọmọ ilé ayé lára wọ́n ti yọ ẹ́ kúrò náà báwo ni àwọn fámìlì ó sì pa wọn
àwọn fi èyàn sílẹ̀ ipò kó jẹ́ ìmáàmù àwọn fámìlì yóò tún padà yarí pé kì í tó ṣe ìmáàmù àwọn ọmọ. Sàwọn àlékún ẹjọ máa pè padà mo ṣe prógámù lọ́wọ́. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àfa ìtẹ́ni tó nílà ká ìkéré báyìí? Ẹni tó nílà ká ìsìn wá kéré báyìí. Ìwọ tó ní ẹ̀tọ́ máa pèjúwe ẹjẹ́ máa pèjúwe rẹ wá ní Al-Qur'an. Àpèjúwe ìgbésí ayé tó ń lò nínú ilé ayé lára nínú fámìlì yìí. Àpèjúwe ìgbésí ayé tó ń lò nílùú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ìyàwó Lúùtù tí ọba ọkọ ẹ̀ lọ. Tọ́jà pé ọ̀tọ̀ ni tọkọ ṣe nílùú ọ̀tọ̀ ni tóun ṣe. Ọ̀tọ̀ ni tí ọkọ Ànábì wa Lúùtù alayhi salatu wassalam ọ̀tọ̀ ni tí ń ṣe nílùú ọ̀tọ̀ ni tí ìyàwó ń ṣe. Àpèjúwe tiẹ̀ nìyẹn. Tọ́wọ́ àdìgbà tọ́lọ́ fẹ́ pa ìlú Lúùtù rẹ̀ Suratu Hud. Quran kìíní Quran 11. Fast kìíní. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́níà ìwọ ní àyà yìí ń bá wí àpèjúwe rẹ inú ìlú Ògbómọ̀ṣọ́ odórí àpèrè ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ ń dàrú eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ sọmọ ọkọ ni ọ ìwọ tó yẹ kó kí ìsàrẹ àkọtí ẹ fi ọjà ìmáàmù inú ilé ayé lára gbóná òkè ọba sálẹsẹ ìsàlẹ̀ òbó kẹsẹ àwọn kan ń pè ọlọ́mọ ọkọ àwọn kan ń pè ọlọ́mọ àlè àní tó bá jẹ́ pé lẹ́sẹ̀ rí aláwa ni ọyẹ kọ́kọ́ yọ ẹ́ ọyẹ kí wọ́n kọ́kọ́ yọ ẹ́ káwáṣẹ máa wá àtúnṣe láti wá ẹ̀rí tó dájú pé sọmọ ọkọ ní ọ ní o báwọn kan ṣe ń sọ àbí ọmọ àlè ní ẹ báwọn kan ṣe ń sọ láti bóde kó wa máa fi inú ilé bàbá wa àṣeyàgà ní Muyideen Bello wé ọ̀gá o ọwọ́ ń fi ọmọ bàbá wa Àjàní òfin wọn wé Kádíánù ọmọ Núà ọmọ tó rí ìbínú Ọlọ́run tó parẹ́ bàbá dẹ̀ sọ̀rọ̀ jù nísìnyí bàbá sọ̀rọ̀ jù wọ́n ní bò láti ń ṣe yìí ẹ̀yin náà wà àwọn èpè tí ń ṣẹ́ ẹ wà àwọn èpè tí ń gbéra rẹ̀ ṣẹ́ láì sí àwọn ọmọ bàbá wa Àjàní ẹ wà àwọn èpè tí ń ṣẹ́. láyé ẹ má tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ bẹ́ẹ̀ kí n jẹ́ kọ́ máa rẹ kọ́kọ́. ẹ máa gbọ́. èyí ń ṣiṣẹ́ ẹbí ìwọ ń pè sójú ọ̀nà alẹ́ ìwọ ń rìn lójú ọ̀nà. ta ni ń ṣiṣẹ́ ẹbí nínú ọmọ bàbá wa. ìní òwúrọ̀ àǹtẹ̀kùn náà bẹ̀rẹ̀ jàhìlì mo ń kìlọ̀ fún ìwé ọkùnrin náà mo ń kì ẹ́ lọ́gbọ́n báwo pé torí pé o ti ṣe wàhálà tó báyìí tó ìpàwọ̀ ìyàwó ẹnu ọkọ ó lè padà kú ní kèfèrí o torí ẹni bá ti jẹ́ jáìlì kèfèrí ni. ẹ̀yin náà máa gbọ́ ẹni tó bá ti jẹ́ jáìlì kèfèrí ni bàṣọ fẹ́ni ẹ pé mo ń bí sí jáde ẹni tó bá ti jẹ́ jáìlì kèfèrí ni ká pé ìmọ̀wé Ìmáàmù Tọ́líà wà lẹ́ẹ̀kọ́sẹ́ ni tó nínú àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Bello ká pé ìmọ̀ akéwù igi mú jìnnà orí ká pé inú ọ̀làjú ó jìnnà tẹ̀fẹ́tẹ̀fẹ́ sí kankan nu wọn. ó jìnnà tó bá jẹ́ pé torí kíkọ́ ni àní mo ní àdíìsì wo lẹ́nu tó bá kọ́ ní ti di kèfèrí àdíìsì wo lẹ́nu tó bá kọ́ ní ọ̀wọ́ náà ẹ̀rí mú jáde fún wa àyàwó ló sọ bẹ́ẹ̀ Suratu Shu'ara tó ń kálukú yín tẹnu mọ́ illa alladhina amanu tó ní wàá fi parí ayé ẹ̀yọ kẹyẹ sẹ́yìn orí ni. káàdẹ̀ sọ yín pé arínú ọmọ bàbá wa Sultanul Wa'is ti ń kọrin
Alhaji Basit àpẹẹlẹ ànábì ni kì í dẹ̀ sọ lórí wàlá oníwàásí ni káwá kọ̀rọ̀ pé ń kọrin kẹ́ ọmọ iye ni tí àpẹẹlẹ ti forí rẹ̀ ọmọ iye ilé tàpẹẹlẹ ti forí ẹ̀ tún ṣe ni ọmọ iye yìgì tó ti já tàpẹẹlẹ ti fi orin ẹ̀ sọ ni ọmọ iye àárín ọmọ àtòbí tó ti dàrú tàpẹẹlẹ ti forí ṣe wáàsí fún wọn ni. ọ̀rọ̀ ìmáàmù Tọ́líà yìí ó dàbí ẹyẹ kan ni ẹ jẹ́ kí n padà lórí ọ̀rọ̀ ẹ̀ tí n bá ti mú òwe ìwá ẹyẹ yìí olówó rẹ̀ ti ń sìn ẹyẹ yìí ní orin kẹtí máa ń kọ tẹ́yẹ yìí bá ti fẹ́ yàgbẹ́ ẹyẹ ọmọ sọ wípé òun lẹyẹ balẹjẹ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbitúran fẹ́ yóò sùn gold sísú ara òun ìgbẹ́ tẹ́yẹ yìí ń sùn yìí gold ní ń sùn láti jọ tó lówó rẹ̀ ti rà á ọwọ́ sùn gold olówó ẹ̀kọ́ lẹ́kìnní ọkọ̀ kejì ó ní mọ́tò bàbá olówó yìí dẹ́ ó ní ọ̀rẹ́ kan tí wọ́n jọ jẹ́ tackle friend tí wọ́n jọ close mara wọn tí wọ́n jọ close jẹ́mọ́ bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ bá ní àmọ̀ràn tó fẹ́ gba inú ilé bàbá wa àṣẹ Ìmúyìdí ní Àjàní Bello tó bá fẹ́ ṣe wáàsí pọ́nbélé kéde ní god láti mọ̀ pé bàbá wa Àjàní Bello àwọn ọmọ wọn orí iṣẹ́ wọn ni ẹ̀dúró lé sí wọn lọ́sẹ̀ júwe Ọlọ́run fáwọn ọmọ yìí ni èwo ló rẹ̀ pé mú lọ́wọ́ nínú ọmọ bàbá wa Sultan Wise èwo ló rẹ̀ pọ́sẹ̀ rìn èwo ló rẹ̀ pé rákòrò nù wọn èwo ló rẹ̀ pọ́ wà ní primary school èwo ló rẹ̀ pọ́ wà ní grammar school tó rò kú wọn ló ṣe déédéé àti fúnlámọ́ràn. bẹ́ẹ̀ ìbá ti sun góòdì lẹ́yìn ìmọ̀ ń sun ọwọ́ sun góòdì olówó rẹ̀ di olówó ti tabua bàbá olówó tó ní ẹyẹ ìwà fẹ́ travel àmì ẹgbẹ́gbàgbé pé mo ní ẹyẹ ìmọ̀ ń kọrin pé òun lẹyẹ balẹ́jẹ́ òun lẹyẹ bọ̀rẹ́jẹ́ òun lẹyẹ túbitúran orin tẹ́yẹ ìmọ̀ ń kọrin àmì góòdì tẹ́yẹ yìí ń sun gbogbo àwọn aráàlú ò kíyèsí orin tẹ́yẹ yìí máa ń kọ instead kọ́ máa ya ìgbẹ́ tí ń ya gold tí ń yà yẹn ní jọ wọ́n lójú etí wọn ọ̀fà sórin tí ń kọ ọdíjọ́ tó lówó rẹ̀ fẹ́ travel olówó ẹ̀ wá pe ọ̀rẹ́ oníwọ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ lọ ìdálẹ̀ mo fẹ́ lọ ìrìn àjò màá dẹ̀ lò tó oṣù kan ẹyẹ yìí mo fẹ́ kó gbé ẹyẹ yìí sọ́dọ̀ góòdù tó bá sun fóṣù kan á dá méjì ó kò lájì èmi ní ó kò lájì inú ọ̀rẹ́ dùn gẹ́ ara ọ̀rẹ́ rẹ̀ yá pé òun náà dolówó gbé níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹyẹ yìí tún mú orí sẹ́nu ó lò lẹ́yẹ balẹ́jẹ́ òun lẹ́yẹ bọ̀rẹ́jẹ́ òun lẹ́yẹ túbitúran bó ṣe kọ́ ní ìbára oṣù gold ní sojú olówó rẹ̀ àti ọ̀rẹ́ olówó ẹ̀ ọ̀rẹ́ olówó rẹ̀ àti olówó ẹ̀ ní ètò sún sojú wa yìí jẹ́ àpè méjì ní bá pè méjì lọ́ba gbé ẹyẹ fún ọ̀rẹ́ lọ́rẹ́ ẹ̀ bá gbé lọlé níbi tí wọ́n ti ń lọ lójú ọ̀nà ẹyẹ ìtún mú orin sẹ́nu ó lòun lẹyẹ balẹ́jẹ́ òun lẹyẹ bọ̀rẹ́jẹ́ òun lẹyẹ túbitúran lójú ọ̀nà oṣù gold inú ọ̀rẹ́ dùn ní gbogbo ti dé inú rẹ̀ dùn dípẹ́ kí ni o pé owó ti dé 5 nígbà tí olówó rẹ̀ travel tán ọ̀rẹ́ gbé ẹyẹ sínú ilé jẹ́mọ́ odidi oṣù kan
tí ẹyẹ yìí lò nílé olówó rẹ̀ tí olówó rẹ̀ lò nídàálẹ̀ nílé ọ̀rẹ́ olówó ẹ̀ ẹyẹ yóò mọ̀ sùn góòdì ìgbẹ́ ní mọ̀ ń sùn. ó di jọ́ kejì tó lówó rẹ̀ travel ọ̀rẹ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ ọgbà tí ń kọrin pé òun lẹyẹ balẹ̀jẹ́ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbìtúrọ̀ fẹ́ ìgbẹ́ lọ́yà kò sùn góòdì. fódìdí 30 days odidi oṣù kan tí olówó rẹ̀ lò nídàálẹ̀ kò sùn góòdì ìgbẹ́ ní sùn. ọ̀rẹ́ wa ń kó ìgbẹ́ ìjọ àmọ́ ìbànújẹ́ dé bá pé kí ní ìṣẹ̀lẹ̀ ẹyẹ tọ́rẹ̀ àwọn tí ń sìn látọdún mẹ́wàá tí ọ̀yàgbẹ́ rí tọ́jà pé góòdì ní máa ń sùn ó sì wáá jẹ́ pé àkókò tó dọ́dọ̀ tòun lọ́bẹ̀rẹ̀ gbẹ̀ sísun tí ò sùn góòdì. yàrá bá láwùn mọ́sàlá gbogbo ọ̀rọ̀ òwe wọ́n máa ń lù ní wọ́n máa ń pa òwe ni. bàbá ẹlẹ́yẹ wá dé gbogbo owó tó kú lọ pátá lọ́nẹ́tẹ́ nírètí pé òun ọba ọ̀la ńlé ó wá dé ọjọ́ tó dé ẹ máa wo bó ṣe lágbára tó ẹyẹ tó mórí sẹ́nu òun ti mọ̀ pé olówó òun bọ̀ olówó òun bọ̀ ó tún ní òun lẹyẹ balẹ̀jẹ́ balẹ̀jẹ́ òun lẹyẹ bọ̀rẹ̀jẹ́ bọ̀rẹ̀jẹ́ òun lẹyẹ túbìtú rẹ instead kó su ìgbẹ́ títí ń su látòṣù kan góòdì ló su. ó sun ní sojú olówó rẹ̀ olówó bá ní ìrí ọ̀rẹ́ mi lọ kó àwọn góòdì tó kù wá ká pín pọ̀ méjì ẹyẹ wá su yìí lọ́rẹ́ bá ní láti yẹ ijọ́ yìí tó ti lọ ẹyẹ yóò su góòdì rárá ìgbẹ́ ní su ẹgbọ́n mi yé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tí bá ń pàṣàmọ́ bú sínú ilé bàbá wa Sultan Al-Wa'is sí tí ń lẹ́kùn ọ̀rọ̀ bú bẹ̀ ó lè ṣe wáàsí tó bá fẹ́ ṣe wáàsí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní wáàsí àmọ́ kó fèsì wọn páwọn lọ́n bá wí ìgbẹ́ ló ń su oṣù gold. ìgbẹ́ ló ń su oṣù gold. bí kẹ́kọ̀ọ́ bá tiẹ̀ kún àwa mùsùlùmí lójú pẹ̀lú bàbá wa Sultan Al-Wa'is iye ọdún tí wọ́n ti ń ṣe wáàsí bọ̀ sí òtò kó kún wa lójú ọjọ́ orí wọn sí òtò kó kún wa lójú jihadi wọn nínú Islam sí òtò kó kún wa lójú ibi tí wọ́n tó padà parí ẹ̀ sí lórí bí wọ́n parí ẹ̀ sórí kẹ́límọ̀ la ilaha illallah sí òtò tó kó kún wa lójú àtẹ̀mí àti wọ́ ńbọ̀lámọ̀ tá a parí ẹ̀ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dẹ́ẹ̀dẹ́ mìíràn wo ọ̀rọ̀ ètò ẹ̀sọ́ yọ̀rọ̀ rádaràda ni ó bẹ́tà kẹ́ kó jẹ ọ̀rọ̀ yẹn mọ́ yẹn mọ́ ni ọ̀rọ̀ yẹn mọ́ yẹn mọ́ ni ọ̀tọ̀ nípa afẹ́ gbẹ̀yẹ̀ lámọ̀ràn ọ̀tọ̀ nípa afẹ́ fìyẹ̀ kàkáǹtì ọ̀tọ̀ ni bí yé ìwú ọba yóò ní gèlètèrè oníbanilẹ́rù ni tọ́ni ogún ọdún tí màálù ti ń sàárẹ̀ kì í sẹ́gbẹ́ sásùn kan ṣé bólúbàdàn bá wọ níkà onímẹ̀gbẹ́ bá ba àyálàyé tóun ṣe ni bóde kó gbogbo ọmọkùnrin bàbá rẹ jáde èyí tí bá ń sisi àfààní wọn ṣé gbogbo wọn náà pátá ọmọ àlè ni wọn gbà tí wọn ti ṣiṣẹ́ tí bàbá rẹ ṣe àwọn tí ẹjọ́ obìnrin ó yẹ kí gbogbo wọn jẹ́lé àní kí wọ́n jẹ́lé àsúná kí ló dé ekirimu karima kaumi ekirimu karima kaumi àwọn èèyàn nú èèyàn tí wọ́n bá bẹ lábẹ́ ẹsẹ̀ náà ẹ fún wọn ní fún recognize tí wọn náà ìwọ tó jẹ́ pé tó pé lẹ́sẹ̀ rí aláwa ni ó yẹ kí wọ́n ti dájọ́ pé lọ jókòó níná tí wọ́n fi yanjú orin tí wọ́n ń kọ́ kí ọdún fámìlì yín táwọn kan ń pọ̀ mọ́ ọkọ ní ọ táwọn kan ń pọ̀ mọ́ àlè ní ọ torí nù dájọ́ pé a fẹ́ yan ìmáàmù ọmọ àlè ọ̀tọ̀ láti fi jẹ ìmáàmù. àwọn kan lọ́mọ ọkọ ní àwọn kan lè kí n sọmọ ọkọ nínú àwọn ẹbí ẹ àwọn kan lọ́mọ ọkọ ní àwọn kan lọ́mọ àlè ní ẹ. ọmọ Ògbómọ̀ṣọ́ ọdẹ Ògbómọ̀ṣọ́ rú gbogbo àwọn tí ẹjọ́ jálẹjọ ṣe nínú Ògbómọ̀ṣọ́ egbò ọwọ́ bẹ̀ ní ẹ̀dọ̀ta ara wọn. nínú ìlú
jí abiyì inú Ògbómọ̀ṣọ́ wa ìwọ lọ́wọ́ bẹ̀ tó fi sílẹ̀ sí ọba ìwọ yẹn lọ́mọ gba inú ilé sùn tọ́lù níwá ìsìlámù rẹ̀ ìwọ náà kọ́ lọ́rọ̀ tó fẹ́ bọ́ ọmọ wọn sọ ọ̀rọ̀ wo ni wọ́n ti bára rẹ sọ ìwọ tí di jábọ́ lára rẹ tẹ́gùn ara rẹ jọjú orí rẹ lọ. tọ́lá ìwọ tí ẹ̀gùn àti dìndín ara rẹ tó ju ọjọ́ orí rẹ lọ. òun sọ̀rọ̀ òru lẹ́nu bí àkèrè fọsẹ̀wẹ̀ ṣé wàá sí nìyẹn ni. tó ọba bẹ́ẹ̀ mú àpèjúwe wá pẹ̀lú ilé bàbá wa Àjàní Muyideen Bello láti yọ ọdún tí wọ́n ti jí sí ọlọ́pọ̀ tó fi wọ 80-something years tí bàbá tó ṣe tájà yìí ọ̀wárí inú ilé wọn fi wé kankan ọ̀ráwọn ọmọ wọn fi wé kankan àfi Kádíánù ọmọ àlè ní ẹtọ́líà ọmọ àlè táwọn ẹbí rẹ̀ ń pè ọ́ nìyẹn. ẹni tí ọba ti mà pẹ̀lú àwọn àgbàlagbà ẹ useless wèrè ẹ faṣọ yamọ lọ́rùn ẹja òhò. ìwọ náà lọ bóde jò ní oní Kùránì lásán tó jẹ ó ń pè Kùránì ní lásán. kí ni wọ́n pè ní ìmọ̀ lẹ́yìn àmì Kùránì ìrẹ́gbẹ̀ ló kù. ìwọ náà lọ bóde níjò ní ọlọ́mọ kí wọ́n gbọ́dọ̀ nífi àfa rẹ̀ ṣebí kéèsì ara àti ẹni wà tírìtì. ó tún bóde nísìn àwọn ọmọ bàbá wa àṣeyìí Muyideen Àjàní Bello ó dìsáàbù kí wọ́n pè ó yẹ kí wọ́n pè ọ́ lẹ́jọ́ ni. ẹni tó bá yẹ já ìlú nínú wọn. ẹni tó bá rí ní aláìmọ̀kan nínú wọn tó fi rírì pé kèfèrí tó fi wọn wé Kádíánù ó yẹ kí wọ́n sọ pé kó fà jáde kó pìrìsẹ́ǹtì ẹ̀ jáde. kó pìrìsẹ́ǹtì ẹ̀ jáde tójú òfin kún ọ tẹnu òfin ọ ọwọ́ apẹ́ tí wọ́n fi mọ̀ pé ọ̀rọ̀ náà ń sọ èyí tó bá jó la fi ń wí òun kí ni orí tó jẹ́ ìdọ̀tí nínú sẹ́ bàbá wọn Sultan Al-Wais. bàbá yẹn kúrò láyé ọlọ́bẹ̀ 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 wọ́n sì sàrà àjọ kẹta ọlọ́bẹ̀ ó yá lè pàwọn àgbà wálé tọba lámọ̀ràn kan tó fẹ́ bá wọn sọ ṣètà náà bọ̀ sí láti máa fi àwọn ọmọ bàbá wa Sultan Al-Wais máa fi wọn wé Kádíánù. máa fi wọn wé Kádíánù etí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ gan kò tú ọ̀ràn ni etí ń ṣẹlẹ̀ ní ilé Ayélára tí ò tú ọ̀ràn ni. tí ò tú ọ̀ràn ni etí ń ṣẹlẹ̀ ní ilé Ayélára tú ọ̀ràn náà ìwà tó yẹ kí gbogbo ayé ọmọ pàṣẹ máa bú sí ẹgbà tó ló ń kú olókùnṣe tó dí Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ọjà máa mú ẹni wàhálà dénú ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tó dé Ògbómọ̀ṣọ́ ní wàhálà dénú ní Ayélára gbogbo àwọn tí wọ́n ń pìtàn ní Ayélára wọn à sọ fún àpérù tí ń ṣẹlẹ̀ láàkó tí ẹ ṣẹlẹ̀ rí ìyẹn ò tú ẹrẹ ìwọ tó yẹ kó fi ra rẹ wé Kádíánù ó fi àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Sultan Al-Wais ó fi wọn wé Kádíánù ìwọ nu Ọlọ́run ó fi wọn wé Kádíánù èwo ni ọwọ́ nú ọkọ̀ ìgbàlà tí bàbá wa Àjàní Muyideen gbélé kò sí kankan tí ọwọ́ kọ̀ gbàlà nu gbogbo àwọn ọmọ wọn kò sí kankan tí bàbá yẹn ṣe sí àdínù nu gbogbo àwọn ọmọ wọn. ṣé bàbá ti wá rí wọn kájọ máa jẹ sàrà kiri kájọ máa jẹ sàrà kiri nígbà tó ti rí wọn kájọ máa jà sówó olóde kájọ máa jà sówó olókùú ó tí ì rí wọn pé ọmọ ni wọn ọmọ tá a fi bẹ lọ́wọ́ ọmọ
ẹyẹ balẹ̀jẹ́ ẹyẹ bọ̀rẹ̀jẹ́ ẹyẹ túbitúran. Aláàjì wa Abdul Basit àkọlé ànábì mo kí ẹ kú ìmójútólé o ẹ kú ìmójútólé o ẹ kú ìmójútólé ẹ kú bàlágà àpẹẹlẹ ní mọ̀lẹ́bà yánu wa tìbúyà mo gbọ́ láìfọ àpẹẹlẹ pẹ̀lú òwe sálábù àti dínkù tápẹ̀lẹ́ mú wa mo ní yé ó ń gbá lórí arákùnrin yìí wà bí ìyá ni kì í ṣe kàṣíbíyà. Aláàjì Basit orí yóò ní dàrú lójú ayé bàbá ẹ̀yin sọmọ ọ̀dẹ̀ wọ́n kó bẹ́ẹ̀ tán ẹ̀ ní dídìdìrín ọlá àpẹẹrẹ àlùkùrẹ́ àná ọlá abọ́lọ́ ń ṣe tó nú ọlá rẹ̀ àtẹ̀yìn àti gbogbo àwọn àtàbẹ́bí bàbá ọba tó ti gbogbo àwọn bàbá wọn sì lùtọ́ nínú wáyé sí ní èèyàn ó ti pè wọ́n ní nǹkan dáadáa lójú ayé bàbá wọn wọ́n kú bẹ́ẹ̀ tán èrò alábòsí ò ní jọ ìmọ̀ràn alábòsí ò ní jọ ọlá masha Allah la quwwata illa billah. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ eléyìí tẹ́ ẹ sọ ìrọ̀ dáradára ni o. Ọ̀rọ̀ dáradára ni o sotiye ọ̀rọ̀ dáradára ni Ìmáàmù Tọ́líà ọ̀rọ̀ jágbajàgba ni ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún ẹgbẹ́ ẹni là gúnyẹ́ wúrà fún wáì ó yẹ ká ẹni wọ́n fi ọ́ náà ó yẹ ká yẹ òkú ọ́ náà so ìtọ́ tó lọ sọ́jọ́ ní mo bá rí ọjọ́ tiẹ̀ sílẹ̀ náà ni ṣé bó ọjọ́ tiẹ̀ sílẹ̀ wáì ló ronú. Wáì kí ló tó ronú kó tó sọ láti máa ju òkú ọ̀rọ̀ sínú ilé bàbá wa sùn lè tọ́ nílùú wáyé sí ọ̀pọ̀ náà látàjà bá ní kùdárì náà kọ́tà sọ̀ọ́lì wọ́n ní kúlì káwọ́mí náà kọ̀ tún wà kùdárù ọ̀pọ̀ náà ṣé bàbá wa sùn lè tọ́ nílùú wáyé sí lọ́wọ́ akéré ni àbáwọn ọmọ wọn ni wọ́n kéré sáwọn ọmọ kéwọn wọn ni wọ́n kéré ni àbáwọn mùrídìí ni wọ́n kéré sáwọn ni wọ́n kéré ṣé ẹbí wọn ṣe ń lọ kéré ni àbí ìlú Ìbàdàn tí bàbá ìjọba Ìbàdàn ṣe ń lọ kéré. ẹ̀yin náà ẹgbọ́n náà. alábùkù ìwà fi ọlọ́run pé ìwọ ọlọ́run o faqala rabbi innabni min ahli. èwo lọ́jọ́ ọmọ burúkú nú ọmọ bàbá wa Àjàní Muyideen. Jímọ̀ Ọláìtàn èwo ló jí ọmọ bú inú ọmọ bàbá wa Àjàní Muyideen. táàfà àtọ́lé ń pàṣàmọ̀ mọ́ ilẹ̀ Yorùbá láwa ọ̀tọ̀ ní wáàsí ọ̀tọ̀ ní òkú ọ̀rọ̀ ọ̀tọ̀ ní àmọ̀ràn. àpẹẹlẹ sọnù láìfọ ẹ̀ náà pé bàbá kú ìjọ tí wọ́n kú Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ráyè wá bẹ́ẹ̀ wọ́n ṣe sàrà àjọ kẹta Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ráyè wá bẹ́ẹ̀ sóòdù ọwọ́ àtàkì sẹ́yìn tí ó kún fẹ́ mọ̀ tọ̀ sínú ilé bàbá wọn sùn tọ́lù wáyé sí ṣé kò pọ̀ ni. ó lélẹ́yìí náà ó ń re ẹnu eléyìí tí égé kápẹ́ wọn gẹ́gẹ́ ṣé mọ̀ràn lélẹ́yìí ni ṣé mọ̀ràn ni ṣé mọ̀ràn rẹ̀. ó kọ bàbá yìí tó mú lọ ibì kan pé bẹ́ẹ̀ ṣe ń wò mí. ṣé mọ̀ràn lélẹ́yìí. ní second born bàbá mi ò dín ìgbéró wọ́n sì gbàgbà bẹ́ẹ̀ ni ìgbé tó dùn. kí ló fẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí í dáná bàbá yìí ṣe dáadáa sọmọ rí lẹ́yìn. ṣé irúṣẹ́ bàbá yín lẹ gbé dání? ìgbà tí bàbá bí ṣé irúṣẹ́ wọn lẹ gbé. kéèyàn tó lè máa béèrè irú eléyìí hùn lọ́wọ́ àwọn ọmọ bàbá wa Àjàní Muyideen Bello sọ́ba iṣẹ́ burúkú lọ́wọ́ wọn ni. ìgbà ọmọ bàbá náà bàbá kọ́ máa ń kéwù ẹ̀yin náà ẹgbẹ́ kéwù kọ́ ọmọ dání. bàbá ń ṣe wáàsí ẹgbẹ́ wáàsí dání. bàbá níbẹ̀rù Ọlọ́run ẹ̀bùrọ̀ ọwọ́ tí kúkú ń tẹ̀ bá ń ṣe. akọ́mọ kọ́dà bàbá ṣiṣẹ́ tíṣà
ń kọrin kí laburú tí ń bẹ mi ká kọrin. Kí laburú tí ń bẹ mi ká kọrin. Àti ń tírìtì ọ̀rọ̀ orin yẹn ti pẹ́. Iná ṣáàyà kó lásàtà dìpátmẹ́ǹtì tó ń kálukú ọmọ ẹgbẹ́ ṣe dáwàrí ò lè papọ̀. Iná mi náà ṣe eré láì kí mọ̀. Ọ̀rọ̀ yìí àwọn ọ̀tẹ́ẹ̀sì ti ń gbé náà. Àwọn tí wọ́n ṣe díẹ̀ sí mi gẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n tó mẹ́wàá tí wọ́n jọ tẹ̀sí. Ó ní ẹgbọ́n náà. Ẹ fọ orílẹ̀ káwọn akọrin àwọn ìdílé tí wọ́n ń kọrin mara wọn. Ìdílé bàbá Muyideen Bello kò ṣe ìdílé akọrin, ìdílé oníwàásí ni, ìdílé onímọ̀ ni, ìdílé àfáà ni. Ọmọ rẹ̀ gbọ́dọ̀ kó olójú ọ̀nà tó wà. Bí wọ́n bá kó ń bẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì, wọ́n lè ṣe lọ́ọ̀, wọ́n lè ṣe mẹ́sìn. Torí pé bàbá tírèènì àwọn ọmọ tó pọ̀ nílọ̀, wọ́n tírèènì àwọn ọmọ tó pọ̀ ní mẹ́sìn pẹ̀lú owó ara wọn, àwọn indigent students. Àwọn students wọn lè rí owó san bàbá sọlọ́dọ̀ ọmọ wọn sọlọ́dọ̀ èèyàn. Bẹ́ẹ̀ni náà bá rí rúra nìyẹn dà. Gbogbo tẹ́ ẹ bá ń ṣẹ̀yìn ọmọ wọn. Tẹ́ ẹ bá fẹ́ kọ́lọ̀ yọ yípo inú ọmọ aláàjì ní òde ìgbénu. Ẹ ṣiṣẹ́ tó dáa. Ẹ jẹ́ kí àyà ìkẹ́ lè mọ̀ pé ohun tí mò ń sọ ọ̀rọ̀ ńlá ni. Ànábì wa Nuh alayhi salatu wa salam. Nígbà tí Ọlọ́run ní kó kan ọkọ̀ tó wá ń pe àwọn èèyàn sínú ọkọ̀, ẹ wọnú ọkọ̀, wọnú ọkọ̀. Àwọn èèyàn wọnú ọkọ̀. Ọmọ rẹ̀ wá wọ̀ ọ́. Máa bọ́ ọmọ àdánù. Ọmọ lòun ó gun orí òkè òkè búrú. Omi eléyìí tó ń wọ̀ ló bo òkè mọ́lẹ̀ ọmọ àdánù. Kí ni aburú kan tí ń bẹ lára ọmọ bàbá wa Àjàní Muyideen láti fi ọmọ wọn wé Káníánù? Tó bá fẹ́ pè wọ́n sákèsí, ìmáàmù lè pè wọ́n sákèsí, ó lè fún wọn lámọ̀ràn. Ìmáàmù lè fún wọn lámọ̀ràn náà. Èwo la àbúrò máa fún wọn wé Káníánù. Ikrimu karima káwọ̀mí. Nígbà táwọn alárọ̀bá ti fúnra wa lápọ̀lé, mo lè gbàyàn lámọ̀ràn. Tí n bá fẹ́ gbàyàn lámọ̀ràn, èyí tó fíìtì onítọ̀ ni máa fi gbà lámọ̀ràn. Ní Yorùbá fi sọ pé wọ̀nyí ń sún ilé ìbú àgbà. Wọ̀nyí ń sún ilé ìbú àgbà. Ṣé pẹ̀lú ọjọ́ orí bàbá age of 80-something years? Ìṣe tí wọ́n wá kú ilẹ̀ nìkan ṣẹ̀ wá ròyìn pé òun ṣètà àti gbà wọn lámọ̀ràn. Tí ẹ bá fẹ́ gbọ́ ọmọ wọn lámọ̀ràn, yóò wá dìrìn àjọ yìí pé ẹ̀fọ́ orílẹ̀ báwọn ti ń kọrin. Èwo ní ń kọ nínú ọmọ bàbá Muyideen tẹ́lẹ̀? Kò sí kankan tí ń kọ nínú wọn. Aláàjì bá sì àpẹẹrẹ ànábì ọmọ kéwù wọn ni kọ̀dẹ̀ kọrin oníwàásí ni. Ẹja ṣe sùúrù, ẹja pọ́nra wa lẹ́jàre. Ẹja pọ́nra wa lé. Kò sẹ́nì kankan tọ́lọ̀ òfin ní pàtàkì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Pàtàkì tí bá ń bẹ lọ́dọ̀ rẹ fi ṣàpọ́nlé pàtàkì tẹlòmíì. Kẹlòmíì náà lè fi pàtàkì rẹ̀ kó fi ṣàpọ́nlé tiẹ̀ náà.